Africa Content TV. Àpáò, a máa dọ́dọ̀ dédé. A máa gbowó bẹ̀. Tá a bá bá lé, a máa gbowó. Tá a bá bá, ó tún máa pàṣẹ egungun òun dédé ọ̀gá wa. Bí bá wà láàrú, bí bá tún lọ gbowó, lọ́wọ́ dédé wà láàtún. Tí bá ní mo yóò mú un lọ gbowó, a tún máa pè ní mẹ́sàn-án mẹ́wàá pé ta ìṣòro ẹ̀ pé ta wá gbowó mi. A máa ń pè ní kọ́rẹ́nsì sóòtìdé, IBD wá gbowó ni. Kí wọ́n ní pírọ́blẹ̀mù tì ní lọ gbowó lọ́wọ́ dédé ọ̀yí. Bí bá ní mo yanu IBD àtúnmí. Adédáyé kọ́rẹ́nsì ìsòtí yóò ní. Tí bá ní wọ́n ti náwó fún ìlàkóni o. Adédọ́rọ̀ bá lọ orí ẹ̀ ò pè ní ẹ̀ o. A ní wọ́n dúró dè mí o. Bóyá dédé wà l'Amẹ́ríkà ní. Bóyá dédé ń bẹ l'Amẹ́ríkà ní láyé. A ní lọ gbowó láìbìdì. A ní máa bá pìyè. Àbí kí n bá a fà. Màá gbowó láìbìdì. Bó bá gbẹ nínú London. A ní láyé ṣe ò ti láìbìdì. Gbèmí. Bó bá ti débẹ̀. Bí n tó abẹ́ Yéṣu mú wọn á ti gbé pàdé. Tí máa bínú tí bá ní pé èrò pọ̀ jù. Mo ti wà lọ́nà Ìbàdàn. A ní má ṣe ọ̀rí o. Kọ́rẹ́nsì. Àkàǹtì ẹgbẹ́ lọ́ọ̀mì ẹgbẹ́ ohun náà ni mo sọ. Dédé náà ni mo ń pariwo. IBD náà ni olúọmọ yé wa. IBD náà ni mo ń pariwo. Alálùmẹ̀ kúrò dédé o. IBD náà ni. Èèyàn kí bá lábà sí màá lọ ní pa. Èèyàn bá fi ta kí wọ́n ni mo sọ. Àwọn onílé ta fi kí ni mo sọ. Èèyàn slap ọ̀tọ̀ náà ní dédé o. Èèyàn kò lè tún dé. Àwọn olówó ìyá o. Ìdòwú ọ̀yà o. Àwọn alájí ká mọ́rùn yóò ṣe wọ́n o. Alájí ká mọ́rùn ọbẹ̀ gbogbo ní mo pa òlẹ́ òdìdé o. Ètùrẹ́ àwọn tó mi fi skáàdì. Àwọn ọmọ dédé ni. Ètùrẹ́ ọmọ mi. Inú mi ń dùn skáàdì mo pariwo. Dédé náà ni ọ̀yọ́. Ẹ̀sìn àtẹ́ bá ní dédé. Ẹni mo máa sẹ́ndí àkáàtì. Mo máa da àkáàtì. Sábójú èkìrì ẹ bá ti pò ní bẹ́ẹ̀ jẹ́ àjọ lọ gbowó láìbí ní ìgboro. Lẹ́yìn ó bá tẹ́ lọ yóò sẹ́wọ̀n ìyẹn máa rè po Ìbàdàn jìnnà sí láàárọ̀ o. 60 bọ́ọ̀tì Yéṣu wùwà òjòṣe báyẹn 90-10. Lẹ́bàá tẹ̀ lórí nọ́ọ̀sì lábójú èkìrì ẹ máa gba 10%. Tí bá gba 100,000 ẹ máa gba 10,000. Tí bá gba 200 ẹ máa gba 20,000. Tí bá gba 300 lábójú èkìrì ẹ máa gba 30,000 lọ́wọ́. Tí bàbá 500 lábójú èkìrì ìyọkọ̀ bọ́lá princess ẹ máa gba àsopẹ́ à. Bọ́lá Màsáàánú ní lábójú tí má gba 1 million lọ́wọ́ dédé ọ̀yíwé. Wọn ò ní fojú ju wàásù náà lọ. Lórí ẹgbẹ́ jẹjẹrẹ lọ́ní. Àwọn àti àgbà, èlùkù àgbà, lásán àgbà, small and alábàgbà níbẹ̀ o. Wọn ò dẹ̀ lè sílẹ̀ ju 20% náà lọ.
ṣòkòtò bí o àpò mọ́tò gbogbo wa. bí o bẹ̀rẹ̀ kan ní 20% lọ́ba owó tí tẹ́ ẹ bá kó ní 10% kan nínú 1 million tó bá ti gbé 1 million a máa fún yín 5%, 15,000 èló lẹ́bi wọkọ̀ dérí ẹ máa wọkọ̀ dé ẹgbẹ́ rá èló lẹ́bi epo sí mọ́tò yàtí epo ti tán tó bá wọ́n jù ẹ̀rọ 25,000 ẹ̀yin náà láì gbé láì sọ́sọ́ àpò ojú òkìrì ẹ máa mú 25,000 náà lọ. ilé bọ́ọ̀bà sínú àpòwó bó tiẹ̀ ṣe pé gbowó mú sí ìlú àárẹ̀. ló bá gba ṣe di àfihàn epo sí mọ́tò. sípìlẹ̀ mọ́ ni mo rí tó bá gbé mọ́tò wá bí. àwọn lọ páàkì sídìí náà jìnnà kí n máa mọ́rù mọ́tò tó gbé wa. kí ni problem bàbá sì rí yá. ẹ tún ní báyìí jẹ pèsè owó orin. síbẹ̀mú ni dọ̀fí gbèsè land ẹ̀kú kálẹ̀. CEO lọ́sọ̀ hotel and suit KB Ìkirè Johnson àwọn ìlú ayé àwọn aláàdán àwọn dáúdà ẹ bá ń tọ́jú àìná bàbá tàbí kẹ́ àwọn ẹgbẹ́rẹ́ sáàyèdè ẹ bá ń tọ́jú dága happy man gbogbo yẹn kú kalẹ̀ happy man tó jẹ́ dága. àwọn gbogbo ilé ẹ̀rọ pé gbogbo ẹ̀nà yàn lójú. ọgbà báyọ̀ mi láàyè o alákòókà kú kalẹ̀ wọ́n kí ẹ o alákòókà o ọmọ alákòókà ọmọ sí alákòókà. Àlùbáríkà social club àti advisor ni wọ́n Wallace Shama Kọ́lábọ́gẹ̀ ọmọ wáàsì àìdè àjìnà tóbilọ́ba ẹnìgá ọmọ bọ́láńdé ìyá àbẹ́jì wàhálì ọ̀làrẹ̀wájú ẹnjìníà Smart Latif ọmọ sọ́ni arẹwà Solomon Latifu Solomon ọmọ ṣó. ẹni tó padà lẹ́yìn ni ọ̀rọ̀ balẹ̀. ẹ̀sẹ̀ wọn lábọ̀ ṣe ẹ̀dá ẹni kò dẹ̀yìn. ẹni kò dẹ̀yìn lẹ́yìn o ẹni kò dẹ̀yìn lẹ́yìn o àlẹ́à ẹni kò dẹ̀yìn lẹ́yìn o àlẹ́à kò dẹ̀yìn lẹ́yìn o ẹgbẹ́ múká ní màmá ni ẹni kò dẹ̀yìn lẹ́yìn o ẹgbẹ́ múká ní màmá ni ẹni kò dẹ̀yìn lẹ́yìn o ọ̀ẹ́sì ẹni tó fún ní lórí ìṣọwọ́ ó lè dúró rà lọ́sẹ̀ tó ń lò ó fọ́ ń jẹ. Agbèsàgbèjì láàyè owó ló bá ń sìn. Ìdáná ti Islam ojú láti lábàáyọ mi gbogbo rí. Báwo ṣe máa rí ilé o? Ọ̀rẹ́sì ẹni tó fún ní ilé orí ìṣọwọ́ olùdíje rà. Lọ́sẹ̀ tó ń lò ó bá ń jẹ. Àṣà ń wòṣọ̀ ó lè fóun lòun bá mi ta ọ́.
bẹ̀rẹ̀ pé kán tó dé wọ́n ní tí ń jẹun wọ́n ní kí wọ́n tó dé wọ́n ní tí ń fọ́ kàn ń bẹ̀. Gbogbo wa ní wọ́n ní kí wọ́n tó dé wọ́n ní tí ń jẹun wọ́n kò dé wọ́n ní kí wọ́n tó dé wọ́n ní tí ń fọ́ kàn ń bẹ̀. Gbogbo ra bí wọ́n pọ̀ ṣe é. Àdìdùn wọ́n pọ̀ ṣe. Nígbà sókè má dà ṣe dànù. Èèyàn mọ èyí tó pọn sápẹ̀rẹ̀ bí gbogbo fún ọ ló máa dúró. Ọlọ́run má ṣàyè tèmi bẹ́ẹ̀ dáná bẹ́rí. Onítòní máa ń bọ̀ máa padà wá níbẹ̀. Iṣẹ́ bí ọ̀tá ṣe máa ń. Orúkọ ti fà á bí kíkọ́ ọmọ, ó ti pọ̀ lè gbogbo orí bọ́lá ọ̀hún. Ṣé kú bá sí nàpá ní kọ́rẹ́nsì ni? Alájọ́ ìdí lọ́jọ́ ká mọ̀ stars, àwọn tó fẹ́ mi dẹ́nu, ẹ̀yàn tó fẹ́ mi dán. Sọ́dún mi kò sí láyé wọn, ó máa dá wọn lóhùn ní inú ayọ̀ pẹ̀lú ìdẹ̀ra. Ọ̀làjọ́ ìdí ló jẹ́ káwọn stars, àwọn tó fẹ́ mi dẹ́nu, àtẹ̀yọ̀ tó fẹ́ mi dá. Sọ fún mi ìwé ìwọ sí láyé mọ́. Inú ayọ̀ pẹ̀lú ìdẹ̀ra. Ọmọ náà lóhùn nínú, ọ̀dọ́ lóhùn nínú ìdẹ̀ra. Ọmọ náà lóhùn nínú ayọ̀ pẹ̀lú ìdẹ̀ra. Ọba náà lóhùn nínú ayọ̀ pẹ̀lú ìdẹ̀ra. Bí o tiẹ̀ mọ̀ tó bá mi rà. Gbogbo wọn bínú. Wọ́n sì bí àwọn kan ń jó. Ìgbà ìsúnkì àwọn kan bínú. Báńsì máa bí àwọn kan ń jó. Ẹ wá ojú wo lóòrò. Fúlàní ojú wo lọ́sàn-án gbọ̀ngbọ̀ngbọ̀n. Ayé tá a kó lọ́wọ́ ṣe kú wá. Ibà sùn dáadáa sílẹ̀ tí ó tó ń kọ̀.
Wallace. Yeah, that's it. I just love that. Oṣù wọlé ẹ̀sán. Yeah, that's my new idea. Wálé. Àwọn kókó rí wọn pèrè o. Èyí àbáyọ o. Tọ́jú wáyé ní ìdásíwájú. Ó ṣe wọlé. Wallace life bí elandona. Bí elandona. Bí elandona wálé. Wálé mímọ náà. Ọkọ̀ mi sún wọn lọ́wọ́ àlè ìwọ̀n.